lára nǹkan tí Sheikh Muhyiddin represent lẹ́kẹ̀ ogójì ọdún sígbà tá wà yìí òun ni ọ̀rọ̀ tó dàrú lórí ọ̀rọ̀ fìdáù. Mo ní ayọ̀ láti fi tó wa létí wípé àwọn bàbá táwa gbaṣẹ́ lọ́wọ́ wọn ní Ansarudeen wọ́n kọ sínú order of service wípé kásàdúrà ọjọ́ kẹta, kásàdúrà ọjọ́ keje, kásogójì ọjọ́ àwọn wà ní gbogbo tírà ẹ̀sìn àwọn orí. Wallahi ń bẹ ní àkọọ́lẹ̀ bẹ́ẹ̀. Ó wà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀. Bí ìbá jẹ́ pé àní rí ni kódà mo ní photocopy page yẹn ń bì lórí fóònù mi. Pàápàá jùlọ aljanaza kalwalima. Bàbá gbé sórí ṣẹ̀ríà àtọlọ́hun kò bá mu. Àfáàní àyẹ̀yẹ òbí ẹni lódì ní abápàjẹ́ ní ìyá rẹ̀ ládùúgbò yín ìwọ náà bọ́ta máa fi proud pé ẹni ọba kọlù mí màmá mi ọba yín jà. Bismillahir Rahmanir Rahim wa bihi nasta'in wal 'aqibatu lil muttaqin wala 'udwana illa 'ala adh-dhalimin. Ashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lah. وأشهد أن سيدنا محمد عبده ورسوله اللهم فصل وسلم وبارك عليه وعلى آله طيبين الطاهرين وأصحابه الغر الميامين وعلينا معهم أجمعين بمنك اللهم وكرمك وجودك يا أكرم الأكرمين ويا أجود الأجودين ويا أرحم الراحمين. أما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Mo kí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà President Bola Ahmed Tinubu tí Deputy Governor Èkó àti bàbá wa IG Smith, former IG Smith tí wọ́n sojú wọn. Mo kí Deputy Governor ti state tá wà yìí ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo kí gbogbo àwọn senator, àwọn tó wá láti House of Rep, gbogbo àwọn ńlá gbogbo yín mo kí Ọlọ́run ní jẹ́ kẹ́ jábọ́. Àmín. Mo kí gbogbo ẹ̀yin bàbá wa níkàlẹ̀. Bàbá wa Imam àgbà Ògìgì ní chief dé wá bá wa àmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Gbogbo kó wa náà ló ti di chief imam. Tó wá jẹ́ pé àti ẹ̀fẹ́ mẹ́ntín chief àtẹ́ntín thief. Allahu Akbar. Méjèèjì fẹ́ rọ́pọ̀ mára wọn. Chief imam àti thief imam. Gbogbo wọn náà ni wọ́n ń dáhùn. Àwọn bàbá wa tí ń kí àwọn ìmáàmù àgbà ilẹ̀ Ìbàdàn àti gbogbo kàràkàrà rẹ̀. Mo rò pé kàràkàrà pọ̀ ní Ìbàdàn náà. Ilẹ Yoruba. Allahu Akbar kabira. Ọlọ́run dákun bàbá náà Ọlọ́run bá àṣàlékún dáadáa fún wọn. Àmín. Bá àṣàlékún àlàáfíà fún wọn. Àmín. Bá àṣàlékún dùnnú fún wọn. Àmín. Bàbá ti kí wọn àti kí gbogbo àwọn bàbá tán wà lórí ìjókòó pátápátá. Gbogbo àwọn àfáà, gbogbo ẹ̀yin àfáà ńláńlá tẹ́ wà lórí ìjókòó wallahi a kí yín. Pẹ̀lú gbogbo ọ̀wọ̀ àtàpọ́nlé. Àmọ́ kò sí bá a ṣe fẹ́ pé ìwọ yín. Ọlọ́run ọba ọlọ́lá gíga tó mọ ìwọ yín tó sì lè pé
Ọlọ́run ó bá wa pé ìwọ̀ yín Àmín. lọ́kánkán àti níkọ̀kọ̀. Ọlọ́run ó bá wa kí yín, yóò bá wa kì yín, yóò bá wa pọ́n yín lé, yóò bá wa bò yín láṣìírí, yóò bá wa dùn yín nú. Àmín. A fi kíkí tiwọn kí gbogbo àwọn ọmọ kéwú náà. Àfi ẹni tí ìbá sọ ọmọ kéwú re ni wọ́n kí àfa rẹ̀ tí ò ní wọn ò tí kí òun. A kí àwọn kábíyèsí wa tán wà lórí ìjókòó. Gbogbo wọn pátápátá la kí. Ọlọ́run yóò bá wa kí yín o. Àmín. Ààrẹ Mùsùlùmí tilẹ̀ Yorùbá àwọn náà wà lórí ìjókòó. A kí wàláhì a kí yín. Bó tiẹ̀ fẹ́ bọ́jẹ́ President Ansarudeen ní ń gba àlejò. A kí President Ansarudeen tó wà lórí ìjókòó. A kí gbogbo ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, gbogbo jama. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaykumus salam wa rahmatullahi wa barakatuh. Ó ní ìsọjọ́ wá sí o. Wallahi. Bàbá Professor Kéké wà lórí ìjókòó. Bàbá mo ti kí bàbá Chief Imam, bàbá Imam àgbà. Mo ti kí àwọn náà. Bàbá Mufti. Lọ sọ pé bàbá Mufti ńkọ́. Ẹni tó bá máa jẹ wọn inú. Allahu akbar. Ẹni tó bá máa jẹ, ẹni tó sọ bẹ́ẹ̀ náà ní ń bá wí. Ẹni tó bá máa jẹsẹ́ wọn inú. Àwọn míì ilẹ̀ bá máa sọ fún mi pé àwọn ò tí kí Mufti Ìlọrin. Kì í ṣe irú àwa. Bí n ṣe ń sọ ọ̀rọ̀ ń padà bọ̀ wá. Àmọ́ ní ìsọjọ́ wá sí rárá. Ń tá àfìjòkó ìṣe ni pé a fẹ́ fi ṣàlàyé. A fẹ́ fi ṣe hadha bayanun linnas. Nítorí pé àbá tó kù yìí. Tọ́ agbàfọ́lọ́hun ni. Àdánù ńláńlá ni. Allahu akbar. Ntí mo fi mention bàbá wa Professor Kéké ní pé lọ́dún mélòó sẹ́yìn ibi náà la jókòó sí. Tá a wá ṣe janaza ààrẹ Mùsùlùmí gbogbo ilẹ̀ Yorùbá. Bàbá wa Alhaji Abdulaziz Àríṣekọ́lá Àlàó. Níjọ́ náà akira wa. Kí la kíra wa kú? A ní akíra wa kú àjálù. Ọlọ́run kò sí tí ò lè ṣe, àmọ́ tí ò ní ṣe lọ́pọ̀. Masha Allah. Ìmọ̀ yọ yakhluqu ma yasha wa yakhtar. Ẹ dákun ń bọ̀ wá. Oní ìsọjọ́ tá a máa fa àyà. Yakhluqu ma yasha wa yakhtar. Ọlọ́run a máa dá ń tó bá wù nínú ẹ̀dá. A máa dẹ́ ń tó bá wù bó ṣe wù. Gbogbo àwọn tó wá dá wa yakhtar a máa ṣẹ̀ṣà. Yorùbá ní ká tó rérin. Òdìgbò wọ́n ní ká tó rẹ́fọ̀n. Ọdọọdàn ìmọ̀ ẹ̀dá wọn kọ̀ọ̀kan tí wọ́n yìí common. Kò sẹ́ni tó dàbí Ọlọ́run. Àmọ́ Ọlọ́run yìí sábà jẹ́ kí wọ́n pọ̀. Tí wọ́n bá pọ̀ wọn ò ní níyì mọ́. Allahu akbar. Mo tún kí Ìbàdàn wípé ẹ kú rọ́jú. Ìkan pàtàkì ló tún lọ yìí. Allahu akbar. Ọlọ́mọ sábà kẹ́ gbogbo wọn papọ̀. Àmín. Àmọ́ kí ló fa ìjókòó yìí? A gbọ́dọ̀ ṣàlàyé. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ń ti lọ lórí social media. Masha Allah. Ó sì di dandan ajẹgbèsè rẹ̀ ká ṣàlàyé. Bàbá wa Sheikh al-Marhum Muhyiddin Ajani Bello Rahimahumullah. Àti tẹ̀gàntẹ̀gàn. Fẹ́ni tí ó bá ṣẹ̀gàn àti ẹni tí ó pẹ̀gàn. Àti àti àti
erin kọjá mo rí nǹkan fìrí. Kaisa. Wallahi alazim. Bàbá kọjá bẹ́ẹ̀. Wọ́n wáyé eré, wọ́n sáyé eré, wọ́n ṣe wọ́n tí wọ́n lè ṣe. Lára nǹkan tí Sheikh Muhyiddin represent lékè ogójì ọdún sígbà tá a wà yìí, òun ni ọ̀rọ̀ tó dàrú lórí ọ̀rọ̀ fìdáù. Allahu Akbar. Pàápàá jùlọ aljanaza kalwalima. Ètò jẹ́ ara tí ń bá wa fínra nílẹ̀ Yorùbá. Ká máa ṣòkú bí ẹni ṣe wàlímà. Tí ń bá wa fínra nílẹ̀ Yorùbá. Tẹ́ bá débi tí wọ́n ti láwọn ń ṣe fìdáù. Ẹ máa béèrè pé kí ni wọ́n ń ṣe ni. Ṣé wọ́n ń kó mọ ni àbí wọ́n ń ṣe ìyàwó àbí wọ́n ń joyè. Bá a bá gbé sórí ṣẹ̀ríà àtọlọ́hun kò bá mu. Mo ní ayọ̀ láti fi tó wa létí wípé àwọn bàbá táwa gbaṣẹ́ lọ́wọ́ wọn ní Ansarudeen wọ́n kọ sínú order of service wípé kásàdúrà ọjọ́ kẹta, kásàdúrà ọjọ́ keje, kásogójì ọjọ́ àwọn wà ní gbogbo tírà ẹ̀sìn àwọn orí. Allahu Akbar. Wallahi ń bẹ ní àkọọ́lẹ̀ bẹ́ẹ̀. Ó wà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀. Bí ìbá jẹ́ pé àní rí ni kódà mo ní photocopy page yẹn ń bì lórí fóònù mi. Àdúrà ọjọ́ kẹta. Kásàdúrà ọjọ́ kẹta, kásàdúrà ọjọ́ keje, kásàdúrà ogójì ọjọ́ wọ́n làwọn wà nínú gbogbo tírà ẹ̀sìn àwọn orí. Àwọn gbé sí pé àṣà ni. Ìgbà tí mo rí ó bà mí lẹ́rù. Kí ló bà mí lẹ́rù ń bẹ? Wọ́n láwọn bàbá yìí yọ ọ̀rọ̀ kúrò lọ́rùn ara wọn. Wọ́n yọ ọ̀rọ̀ ńlá kúrò lọ́rùn ara wọn. Pétọ̀, àwa ti sọ tiwa o. Ó kù sọ́wọ́ yín. Káti ẹ̀ wá sọ pé ẹni tó wá gbé léjú pé ẹyẹ máa jòkú lókè ogójì ọdún. Ṣé òun ni ó wá sípò padà táwa sọ pé à ń ṣe kinní kan? Kódà bí ó ṣe torí nǹkan míì ó gbọ́dọ̀ dúró lórí wípé a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún nǹkan lára nǹkan tí bàbá ìgbélé ayé wá sí, lára nǹkan tó fi ṣe wáàsí jù nílé ayé yìí nígbà tó wà láyé. Ọ̀rọ̀ tó pọ̀ ló ń lọ. Àwa fúnra wa náà gbọ́dọ̀ yọ ọ̀rọ̀ kúrò lọ́rùn ara wa. Wọ́n ti ń ké látẹ̀kan àsòkú àmọ́jọra wọn. Nítorí tó bá jẹ́ pé bí ẹni tó lọ yìí ṣe fẹ́ ni. Àtijọ́ tá ti ṣe janaza àfẹnití ó bá lọ kí wọ́n lé. Àmọ́ kò rọrùn bẹ́ẹ̀. Nítorí wípé gbogbo àná ni wọ́n fi ṣèpàdé pẹ̀lú ẹbí. Ká tó arrive síbi tá a wà yìí gan-an kì í ṣe ń tó rọrùn. Allahu Akbar. Ká tó lè gbé e sí pé ibi tá a gbé e sí ní kì í ṣe gbogbo ya ó rọrùn báyìí. Ó lágbára. Àmọ́ eléyìí tá a bá fi ṣe àṣìṣe ń bẹ abẹ Ọlọ́run ọba ọláìga kó yá fi wá. Àmín. Nítorí alalhaqiqa òótọ́ tí ń bẹ ni wípé ń tọ́ lágbára jù tó ní ládájú òun ni salatul janaza tó ń sẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. tí mùsùlùmí bá kú
tá a bá rí 40 èèyàn mùsùlùmí tó bá kírun sí ilá tí wọ́n sì pẹ̀rẹ̀ níwájú Ọlọ́run ó gba ìpẹ́ wọn. Janaza salatul janaza náà àkákún ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa yìí ni wọ́n wà ń bẹ̀ níjọ́ Jímọ̀ gbogbo wa la mọ̀ ń tó ṣẹlẹ̀ la rí ń tó ṣẹlẹ̀ afẹ́ lè má rí ìrun janaza kí. Allahu akbar. Wallahi alazim. Wallahi uqsim bi rabbil kaaba. Afẹ́ lè má rí ìrun janaza kí. Gbogbo àwọn bàbá àgbàlagbà yìí gan ni wọ́n ń tì wọ́n fẹ́ gbé wọn ṣubú. Allahu akbar. Àwọn ń bira wa ẹ̀kọ́ ẹ̀sìn wo gan ni ń bẹ lára wa ìwà mùsùlùmí wo gan ni ń bẹ lára wa Allahu akbar. àgbọ́yé ẹ̀sìn wo gan ni ń bẹ fún wa. Allahu akbar. bá a ṣe ṣètò nígbà tí wọ́n tẹ́ òkú kalẹ̀ bá a ṣe ṣètò ẹ má ya fọ́tò òkú. Ẹ má ṣe fídíò. Eléyìí ló ṣe pàtàkì sáwọn èèyàn àwọn ará ilé òkú gan kódà bóyá kìí ṣe gbogbo wọn ti rí tán tó fi dórí Facebook kí là ń bá káàkiri béèyàn bá ń kú lọ báyìí dípò kí gbogbo wa ká ṣe bí ká ṣáájò rẹ̀ fídíò la máa yà. Ẹ̀yin bàbá wa mọ̀ dọ́wọ́ yín o. Kódà alẹ́ mi rí níjọ́ Jímọ̀ àwa kọjú sí báyìí àwọn kan sì wà lókè níbi tá a wà wọ́n kọjú sí wa a kọjú sí kíbla àwọn yẹn kọjú sí wa ìgbà tá a sì ṣe Allahu Akbar àwọn náà sì ṣe Allahu Akbar. Ibi orí òkè. Ẹ̀yìn ni wọ́n kọ sí kíbla wọ́n sì ń kírun sókú la. So kí wá ní nfààní ara àwọn nǹkan tá a máa rí nílé òkèèrè kódà ara àwọn nǹkan tá a kà nípa àwọn sàhábì Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni wípé iye èèyàn báyìí iye èrò báyìí ló àtẹ́ǹdì janaza. Tẹ́bádé Asia tẹ́bádé Arabia iye èèyàn tó àtẹ́ǹdì janaza iná ni wọ́n máa kà. So àkọ́kọ́ nǹkan tí mo fẹ́ yanjú lélẹ́yìí. Ẹlẹ́kejì òun ni wípé láti jọ́ tí ìṣẹ̀lẹ̀ láti jọ́ Jímọ̀ là ń ti ń ké aṣọ níjọ́ Jímọ̀ wọ́n tún ṣe mítìnì rẹ̀ náà lánàá. Ibi ìṣebi tẹ́nìkan wà táwa retí wípé wọn ò tiẹ̀ fún wa ní take away wọn ò tiẹ̀ fún wa ní small chop wọn ò tiẹ̀ fún wa lóúnjẹ. Kò sí o. Ìbàdàn lẹ́wà ẹ̀ńtẹ́bi ń bá ń pa tá a bá ti kú òǹbí ẹ̀yà ilé alámàlà. ń bẹ roundabout. ẹn tó kú ń tó gbé ayé sọ lélẹ́yìí. Wa man baddalahu ba'da ma sami'ahu fa innama ithmuhu 'ala alladhina yubaddiluna. Man baddalahu ẹn tó bá yí padà ba'da ma sami'a kọsẹ̀ ń tí ó sọ pé òun ọ̀gbọ́ nǹkan tí bàbá wa Sheikh Muhyiddin Ajani Bello rahmatullahi alayhi tí wọ́n sọ ń bẹ nínú kẹ́tẹ̀ẹ̀tì ń bẹ nínú CD ń bẹ lórí Facebook láti Friday gbogbo èèyàn ní ti ń gbé sórí Facebook nǹkan tí bàbá yìí sọ ní kò síjọ́ mẹ́ta kò síjọ́ méje kò sógójì ọjọ́ kò sí anniversary òkú ká tún máa ṣe birthday fókú 1 year remembrance anniversary kò wọnú ẹ̀sìn kò wọnú bí kankan nù ṣẹ̀ríà. Kódà àti rí Ọlọ́run san gbogbo yín lẹ́san olóore àti rí àwọn èèyàn tó ń sọ pé kódà àwọn ṣe tán àwọn ó provide oúnjẹ fún èèyàn 1000
èèyàn 5,000 ani rárá nítorí pé tá a bá gbà bẹ́ẹ̀ àwa náà ti bọ́ sí abẹ́ man baddalahu ba'da ma sami'ahu fa innama ithmuhu ala alladhina yubaddiluna. ẹlẹ́ẹ̀kẹta kí ni wá ń jẹ́ pé ikú yẹ̀yàn nítorí eléyìí ṣe pàtàkì fún wa a ní ikú yẹ tẹ́ bá rérò eléyìí ṣe pé ikú yẹ̀yàn ńgbà tá a tún kéré jù báyìí lọ tí wọ́n máa ń fi ẹ̀yìn àwọn adigunjalè tí wọ́n máa ń fi ti àgbá tọ́ ẹ pé irú èrò tí máa débi tí òkú ti kú ló túmọ̀ sí pé ikú yẹ̀yàn ni ó yẹ kí ikú ó yẹ àwọn amúrọ̀bà hùn. a máa ń fẹ́ yìn wọ́n ti àgbá. nítorí mo rántí àwọn èèyàn tó lọ wo yéénú sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ò túmọ̀ sí pé ikú yẹ̀yàn. kódà bó ṣe 40 èèyàn yàtọ̀ férò lọ́lọ́run ní kéèyàn rí yàtọ̀ fún àwọn tó wá bíi janaza tí wọ́n ń yọ fóònù lápò tí wọ́n ń jí ọ̀kadà tí wọ́n ń rẹ́ wàláhì azim níjọ́ Jímọ̀. àìtẹ́lì ló mú iPhone ló mú lọ. nínú àwọn ìmáàmù tiwa gan wọ́n yọ fóònù lápò wọn. ṣerú àwọn èèyàn tó fẹ́ sí pé èèyàn wájú Ọlọ́run náà lélẹ́yìí. nítorí náà kí kó wọ́ tọ́jú fóònù rẹ̀ dáadáa. má fi sápò mú dání ni o. àwa dúpẹ́. alhamdulillah. àkọ́kọ́ adúpẹ́ lọ́wọ́ Ansarudeen. eléyìí náà àgbẹ̀dọ̀ mọ́ sọ torí wọ́n fi ètò yìí lẹ̀ fún wa fáwọn àfa. wọ́n ní tọ̀ gbogbo bí a bá ti fẹ́ ṣe àgbà kì í sì ṣe bá a ṣe mọ̀ ṣe lélẹ́yìí. àmọ́ àwa náà ò ṣe ìfẹ́ ẹnu. n tá n fi ń sọ̀rọ̀ yìí ni wípé kọ́mọ́ wa di pé kí lẹ́yìn sọ kódà Muyideen nígbà ayé rẹ̀ bó ṣe sọ tó nígbà tó kú wọ́n sòkú àbí wọ́n sòkú gbogbo bó ṣe sọ tó rárá o ẹ bẹ̀rù Ọlọ́run o kẹ́ tó sọ̀rọ̀ eléyìí o ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run o. èyí tí mo bẹ̀ gbogbo àwọn bàbá wa àfà iná ni wípé ẹ dákun Ọlọ́run ò ní jẹ́ kó rẹ̀ yín iṣẹ́ máa pọ̀ lọ́wọ́ wa púpọ̀ o. àwọn bàbá ti gbìyànjú àwọn bàbá wa tí wọ́n wà ní rọ́bítà wọ́n gbìyànjú púpọ̀ ní Ògùn ní kíní wọ́n ṣe òfin níjọ́ tí wọ́n bá ń ṣe janaza nǹkan báyìí wọ́n gbọ́dọ̀ ṣe nǹkan báyìí wọ́n gbọ́dọ̀ ṣe ìjọ kíní nǹkan báyìí ẹ dákun ẹ má dúró ń bẹ́ẹ̀ nítorí gbogbo ń tà ń sọ fún àwọn èèyàn yìí kò yé wọn ẹ̀sìn gangan ò yé wọn. ẹ̀yin ẹ wò bàbá Sheikh Muyideen Ajani Bello wọn lọ báyìí nísìn iná wọn fi pé ikú ní khadimul ladhat àwọn ará ilé wọn láti ìjọ Jímọ̀ dìsín Ọlọ́run ló mọ nǹkan táwọn náà ti rí wípé àṣà àmọ́ yìí ààyè tó ti sí rẹpẹtẹ ni. Allahu akbar. ẹ wo bàbá ti lọ kò tún padà wá mọ́ o. Allahu akbar. kọ̀sárì náà kù. kò sójú àlá. wàláì kọ̀sárì náà kù bí o bá ní ma sọ pọ́ dání náà kù ó dojú àlá kọ̀sárì náà kù kò sójú àlá kankan. bàbá ti lọ eléyìí tá à ń ṣe yìí gan-an Ọlọ́run ní fi bí tilka ummatun la qad khalat laha ma kasabat wa alayna walakum
wala tusaluna amma kanu ya'malun. Ọlọ́run ò ní bi bàbá lélẹ̀ tá à ń ṣe yìí. Kò ní bi wá ní tí bàbá ṣe. Kó wa ní ọgbẹ́rù rẹ̀. Ẹrù wa tá à ń wá ń dì náà bó là ń ṣe ń dì í. Bàbá Mufti. Mufti tiwa nílọrin tiwa lọ́hùn. Mufti Diyar. Ẹrù wa tá à ń dì sẹ́ kí là ń dì sínú ẹ̀. Pangolo, òkúta, ìdọ̀tí. Iná ẹ̀ ni kó wá ń dì sẹ́rù. Dèrè ọtí, agolo mílìkì. Nígbà tó jẹ́ wípé Ọlọ́run ò tijú àti mú àwọn tí wọ́n ń ṣe tiẹ̀ lọ. Bó bá jẹ́ pé Ọlọ́run á máa tijú èèyàn ni. Ó yẹ kó tijú Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kadmata khairul alamin Muhammadin. وما أحد ينجو من الموت سالما وسام لمن آيا قد أصاب محمدا. Ìgbà tí Ọlọ́run ò tijú kó mú Ànábì kú ní ìgbà tí bàbá wa Maulana Sheikh Adam Abdullah rahimahullah ta'ala wasa. Nígbà tí wọ́n ṣaláìsí, mo wà ní Markaz, mo wà lára àwọn tí wọ́n dúró tí wọ́n ń retí. A wá lọ wo ibi tí wọ́n gbẹ́ sàárè sí, mo wá wo sàárè náà báyìí. Ẹ̀mí mi wá sọ fún mi pé ṣé ìwọ ọ̀lẹ́ ọmọ lójú tì o. Wọ́n sì gbé bàbá yìí síbẹ̀, ó sì gbà á. Mo wá rántí pé kódà náà mọ̀ọ́mọ̀ wọ́n gbé síbẹ̀ ó gbà fa. Wàláì wọ́n gbé Ànábì síbẹ̀, ilẹ̀ sì gbà á. وما أحد ينجو من الموت سالما وسام لمن آيا قد أصاب محمدا. وسام لمن آيا قد أصاب محمدا. Sheikh Muhyiddin ṣe oníkí 7 àbí? Oní ní 80 lánàá 7. Wọ́n ní lecture kan. Òní náà wọ́n ní Langbasakọ àbí? Lẹ́kì. Wọ́n ní lecture lénìí. Bá wà ń bẹ Ọlọ́run kan fi wá di gẹrẹwu ni. Bá a sì ń bẹ ayé ọmọ lọ. Kódà kò ní mọ̀ pa kú o. Nítorí eléyìí àwọn nǹkan tó yẹ ká tún ṣe ẹ̀dá tún ṣe. Kí èèyàn ó kú táì kú, kí àwọn ọmọ olókùú ó ti máa lọ rán àǹkárá, kí wọ́n ó kú táì kú, kí oríṣiríṣi ti máa ṣẹlẹ̀. Sáà ń retí kó kú ni àbí inú wa ń dùn. Ẹja jáwọ́ ń bẹ̀ tó wáyé pé tẹ̀sìn ni ń tá a lè ṣe dípò rẹ̀ pọ̀. Tá ipá fẹ́ ṣe sàárà ọ̀nà tá a lè gbà ṣe é pọ̀. Àwọn àfáà ìsàlùbárà wọ́n ṣe jòkújòkú. Ẹ̀pọ́n àfáà lé. Ẹ ṣe dáadáa sáfáà. Ahsin kama ahsanallahu ilayk. Ẹ ṣe dáadáa sí wọn bọ́lọ́run ṣe dáadáa sí yín. Kì í ṣe pé kókò kú kẹ́ ní ẹ̀dàkùn àfáà. Afẹ́ kẹ́bọ̀ kí alukurani méje. Kí ló dé fẹ́ payẹ́rẹ́ ni? Alukurani méje ṣe jẹ́ fún kí ni? Fún ta ni? Wọ́n yìí ṣáájú báwọn. Bí a bá fẹ́ ṣáájú ẹja tẹ̀lé lànà ṣẹ̀ríà. Ká tẹ̀lé súnà Nábì wa Muhammad láti máa ṣáájú. Àìsà gidi ń tá a mọ̀.
àyí fi agídí ṣe àwọn bàbá wa náà wọ́n ní ẹ̀sìn ìmọ̀ ló ní àdínì ọgbọ́n ògbé ẹ dákun ọdọwọ́ yín ẹ̀yin bàbá wa ibi tí ọ̀rọ̀ ń lọ yìí ọ̀dà kódà rárá kódà bó ṣe lè wù kó kéré mọ́ ní ilẹ̀ yìí Màlíkì ni wá bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ gbé síbẹ̀ iná ló fún wa ní iyì àti ọlá tá a ní yìí tá a bá wá kú omi bẹ̀ tá a fi lẹ̀ tá a gbé nǹkan míì lọ́wọ́ iyì náà lọ o tẹ́ ẹ bá débi òkú kiriyó ètò wà tó jẹ́ pé yóò sì máa wù yín kọ́lọ́n kó ṣàánú wa wàláhì yóò máa wù yín ẹ lè dé ṣọ́ọ̀ṣì kẹ́ ẹ bá pé wọ́n ń ti pásítọ̀ ẹ rí rí kódà olórí orílẹ̀-èdè gbogbo kó mi bó ṣe ga tó yóò kúnlẹ̀ síwájú pásítọ̀ ní sẹ́bẹ̀ rí abẹ́ rí ẹ̀rí Jonathan èmi ò mọ orúkọ ẹni tó lọ kúnlẹ̀ síwájú rẹ̀ o bọ̀tẹ́ ẹ̀rí abẹ́ rí kódà àbọ̀ Ọbásanjọ́ ó kúnlẹ̀ síwájú pásítọ̀ àbí ó kúnlẹ̀ síwájú rẹ̀. ẹ máa wò ó díẹ̀díẹ̀ iyì wa ń lọ díẹ̀díẹ̀ àpọ́nlé wa ń lọ díẹ̀díẹ̀ àwọn tí ò tó wa bàbá àwọn tí ò tó àwa ọmọ yín wàláhì làzim wàláhì bí rọ́bìl káàbà àwa ọmọ tẹ́ ẹ bí àwọn tí wọn ò tó wa tí wọ́n wá fẹ́ sọ yín dẹrú ẹ jẹ́ ká wò èmi ò rí ibi kan ní gbogbo Nàìjíríà yìí kódà nílẹ̀ Yíbò tó jẹ́ pé Christianity débẹ̀ ó ṣe díẹ̀ kí Islam tẹ̀ tó mọ débẹ̀ nísìn kò sí pásítọ̀ kankan tí ń lọ kúnlẹ̀ wájú ọba kò sí ọba kankan tí ń kọ̀ǹtúrò mọ́sálásí àpọ́nlé lẹ́yìn bàbá sọ fún wa pé ó fi bẹ̀rẹ̀ ẹni àpọ́nlé làáfà iná ló fà á nílẹ̀ Yorùbá bẹ́yìn bàbá sọ fún wa oyè mùsùlùmí ọ̀tọ̀ oyè ìlú ọ̀tọ̀ mùsùlùmí ń jẹ sẹ́ríkì wọ́n sì láàyè oyè ìmáàmù ọ̀tọ̀ gbogbo ẹ ti dàrú mọ́ra wọn ẹ dákun ẹ tó àwa lè kéré ẹ̀yin lè tó tá a bá sọ wọ́n làwọn ò mọ̀ tán ẹ̀yin sì ní tán ẹ tó kẹ́ tó lọ o ẹ tó kẹ́ tó lọ o Ọlọ́run ní ti mú ikú o báyìí. Àmín. ẹ tó kẹ́ tó lọ. Inna hadhi tazkiratun faman sha'a takhadha ila rabbi sabila. Abẹ́ Ọlọ́run ọba àlekè ọlá mọ́sá bá wa ṣàlékún kẹ́ àti ìgẹ̀ fún bàbá wa Sheikh Muhyiddin Ajani Bello. Allahumma ighfir lahu warhamhu wa'afihi wa'afu anhu wa akrim nuzulahu wa wasi' madkhalahu waghsilhu bil ma'i was salji wal barad wa naqihi min adh-dhunub wal khataaya kama yunqqa ath-thawb al abyad min ad-danas
اللهم باعد بينه وبين خطاياه كما باعدت بين المشرق والمغرب. اللهم أنقذه من ضيق اللهود ومراتب الدود إلى جنات الخلود في سدر مخدود وطلح ممدود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده برحمتك يا أرحم الراحمين يا رب العالمين. صلى الله على خير خلقه محمد وآله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. àfààní àyẹ̀yẹ òbí ẹni lódì mi abápàjẹ́ nìyá rẹ̀ ládùúgbò yín ìwọ náà bọ́ta máa fi proud pé ẹni ọba kọlù mí màmá mi ọba yín jà.